ẹjọ́ ti pàṣẹ o kí wọ́n ṣe àyẹ̀wò DNA fún Liam ọmọ Mohbad. ilé ẹjọ́ májísírèètì tó wà ní Ìkòròdú nípínlẹ̀ Èkó ti pàṣẹ wípé kí wọ́n lọ ṣe àyẹ̀wò DNA fún Liam Alọ́ba, ọmọkùnrin gbajúgbajà akọrin tàkasúfèé tó di olóògbé, èyí hun Ìlérí Olúwa Alọ́ba tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Mohbad. ní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ kejì oṣù kẹsàn-án yìí ni adájọ́ májísírèètì Adéfisóyè Sọ́lúgà pàṣẹ náà. adájọ́ fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ilé ìwòsàn tó bá fẹsẹ̀ múlẹ̀ dáadáa ni wọ́n ti gbọ́dọ̀ ṣe àyẹ̀wò DNA fún ọmọ náà o. adájọ́ pàṣẹ yìí lẹ́yìn tí bàbá Mohbad Joseph Alọ́ba béèrè lọ́wọ́ ilé ẹjọ́ pé kí ó pàṣẹ àyẹ̀wò DNA fún Liam torí òun fẹ́ mọ̀ bóyá Mohbad ló bí ọmọ náà ní tòótọ́. orúkọ Ọmọwùmí Cynthia Alọ́ba tó jẹ́ ìyàwó Mohbad ló wà nínú ìwé àṣẹ adájọ́ wípé ó gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ lórí àṣẹ ilé ẹjọ́ o. ọ̀gbẹ́ni Alọ́ba bàbá Mohbad béèrè lọ́wọ́ ilé ẹjọ́ wípé kó pàṣẹ fún ọ̀gá àgbà tàbí akọ́ṣẹ́mọṣẹ́ ní ilé ìwòsàn Military Hospital Yaba nílùú Èkó níbi tí òkú Mohbad wà wípé kó lo irun orí tàbí ẹ̀yà ara olóògbé náà kan láti ṣe àyẹ̀wò DNA fún Liam o. ní ilé ìwòsàn tó bá forúkọ sílẹ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Èkó tàbí ilé ìwòsàn mẹ́ẹ̀ tó bá fẹsẹ̀ múlẹ̀. ọ̀gbẹ́ni Alọ́ba tún béèrè lọ́wọ́ ilé ẹjọ́ wípé kó pàṣẹ wípé kí àyẹ̀wò DNA wáyé lórí Liam ní ilé ìwòsàn tó bá dúró dáadáa nílẹ̀ òkèèrè àti pé òun ṣetán láti sanwó àyẹ̀wò náà. bàbá Mohbad sọ fún ilé ẹjọ́ wípé kò dá òun lójú dáadáa wípé Mohbad ló bí Liam, ìdí nìyí tóun ṣe fẹ́ ṣe àyẹ̀wò DNA fún ọmọkùnrin náà. ọ̀gbẹ́ni Alọ́ba tún sọ fún ilé ẹjọ́ wípé ó ṣe pàtàkì fún òun láti mọ̀ dájú bóyá Mohbad ló lọ́mọ náà ní tòótọ́ láti iléeṣẹ́ amòfin àgbà máa tọ́jú rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ òun. ló ṣojú ọ̀gbẹ́ni Joseph Alọ́ba nílé ẹjọ́ nígbàtí amòfin Kabir Akíngbólú ṣojú Wùmí ìyàwó olóògbé o. lẹ́yìn náà ni ilé ẹjọ́ pàṣẹ pé àyẹ̀wò DNA méjì gbọ́dọ̀ wáyé lórí Liam ní ilé ìwòsàn tó bá forúkọ sílẹ̀ pẹ̀lú ìjọba ní Nàìjíríà àti ilé ìwòsàn tó bá fẹsẹ̀ múlẹ̀ nílẹ̀ òkèèrè. adájọ́ májísírèètì náà tún pàṣẹ wípé bàbá Mohbad àti ìyàwó rẹ̀ tàbí aṣojú àwọn méjèèjì gbọ́dọ̀ wà níbi tí wọ́n bá ti fẹ́ mú nǹkan tí wọ́n ò fi ṣe àyẹ̀wò náà lára òkú Mohbad o. adájọ́ wá sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 11 oṣù 11 ọdún yìí. ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti kà sí ìkànnì Jígí Alára, ẹ máa bá wa fẹ́ràn ẹ̀, ẹ máa bá wa fi èròǹgbà yín sábàlá àríwísí, ẹ sì má gbàgbé láti pẹ̀ka o. Imam Abdulwaheed ló ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.